Hello, ẹ̀yin èèyàn mi. Ṣé dáadáa la bá yín? A kú sí mi ẹ̀nì. Ó ní ọ̀rọ̀ kékeré kan tí wọ́n mú wá fún yín. Wọ́n ní, torí ta bá ń sọ, ó máa dàbí pé bóyá àwọn people yìí ṣá. This lady tó ń pè ní, ojoojúmọ́ ló ń commit láàfin o. Ojoojúmọ́ ló ba ayé jẹ́ láàfin o. Ní Ashley o. Wọ́n ní ṣe ló lọ, wọ́n ní ó lọ gbé boy kan. Ó lóun lọ s'Ákúrẹ́, bọ̀bọ́ yẹn wọ́n ní ó ga báyìí. Wọ́n bọ́ ṣe ń lọ s'Ákúrẹ́ pẹ̀lú weapon nínú boot o. Wọ́n ní wọ́n pàdé àwọn pé àṣẹ fẹ́ lọ attack, ó fẹ́ lọ attack Queen Naomi. Wọ́n ló ó ga o. Wọ́n ní ọ̀sán àná wọ́n ṣe láwọn checkpoint, ó dé checkpoint wọ́n á dúró, wọ́n á park. Wọ́n stop wọn. Bó dẹ̀ ń lọ wọ́n láwọn ń lọ s'Ákúrẹ́. Ẹ jẹ́ ká check kí lẹ gbé dá. Wọ́n ní kò sí nǹkan táwọn gbé dá. Ó ní ẹ jẹ́ ká check boot. Wọ́n ní kí ló kọ àwọn boot. Wọ́n ní bó kíní kan ṣe náwó tó fẹ́ bribe àwọn ọlọ́pàá. Ọlọ́pàá ni ó ti madam ẹ park dáadáa. Ẹ jẹ́ ká check bag inú boot. Wọ́n ní wọ́n ò fẹ́. Wọ́n ló sọ pé mò ń fún ẹ ní nǹkan wá ní kíní kan. Ṣé o mọ ẹni tí ó ti ẹ̀ sọ pé kó park? Báwo kí ló fẹ́ lọ wò nínú boot? Ó fẹ́ waste time. Ìyẹn ní no. Ó jẹ́ ká rí nǹkan tó wà nínú boot. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́pàá argue. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí pé bóyá ọ̀gá wọn ṣe wá ní kí ló dé? Wọ́n ní kẹ́ park kúrò títí kí ló dé kí lẹ̀ ń ṣe. Ó lóun explain fún pé ìyàwó kábíyèsí lòun, kíní kan gbádàgbọ̀dọ̀ jájá. Kíní kan ìyẹn lòun ò mọ̀ ẹ́ o. Ẹni tó òun mọ̀ ni Queen Naomi. Òun nìkan mọ̀ tó jẹ́ ìyàwó kábíyèsí. Okay. Ó ní èmi ò mọ̀ ẹ́ náà ìyàwó kábíyèsí. Ó ló dẹ̀ dárúkọ òun. Wọ́n ní bí ìyẹn ṣe wá sọ fún un pé ṣé ìwọ ni ẹ̀yin ni àwọn olórí tán sọ pé ó ń disturb kábíyèsí tẹ́ jẹ́ kí kábíyèsí máa rí mímí tẹ́ fún lọ́kàn balẹ̀ ní kíni pé ẹ̀yin ẹ wà nínú wọn. Pé Naomi nìkan làwọn mọ̀. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ṣàṣe ní ó ṣàní òun ò ní ṣí boot. Ṣí boot ó lóun ní ṣí boot. Wọ́n ní òkè pé bọ́ọ̀gá wọn kàn ṣe command pé ó yẹ ṣí boot tó ra mọ̀ yín. Tó ra máa pe kábíyèsí sí yẹn. Wọ́n ní ẹ̀ pé kán pe kábíyèsí. Wọ́n ní bó ṣe wá pe kábíyèsí nìyẹn pé wọ́n rí ẹnìkan báyìí tó sọ pé òun ìyàwó yín kíní kan. Ó ní bẹ́ẹ̀ ni. Níbo ló sọ pé òun lọ s'Ákúrẹ́ kó bẹ̀ sí. Wọ́n ní kó ṣí boot. Ó lóun ò ní ṣí boot pé ẹ̀yin ni ìyàwó wọn. Ó because iṣẹ́ àwọn làwọn ṣe. Wọ́n ní kábíyèsí wá sọ pé ẹ ṣiṣẹ́ yín ẹ má sọ fún òun. Wọ́n ṣe wá ṣe wọ́n force wá ṣí boot. Wọ́n á rí àwọn weapon níbẹ̀. Níbi tí wọ́n ti bọ̀bọ́ yẹn. Ìgbà tí bọ̀bọ́ yẹn tó ti ń argue pé kíni bí bọ̀bọ́ yẹn kàn ṣe ó ṣe kéré mọ́lẹ̀ ni ọ̀bọ tó gbé síwájú mọ́tò. Wọ́n ní bí ìyẹn ṣe sá. Ìbò tó náà wọ́n kàn le. Ọlọ́run ló ti ẹ̀ ní wọ́n ní wọ́n yẹn ní ìbọ̀bẹ̀ tí wọ́n ṣàárẹ̀ mú. Wọ́n náà rí wọn. Pé wọ́n ti wá kó gbogbo wọn lọ sí station pẹ̀lú Ashley àti bọ̀bọ́ yẹn. Wọ́n ti kó wọn lọ sí station. Wọ́n bá tún pe kábíyèsí pé wọ́n ti rí o. Wọ́n ti rí pé weapon wà nínú ilé tán ní àwọn ò ní ṣí boot pé wọ́n gbé weapon dání pé kábíyèsí ní. Nǹkan tó bá wù yín ni kí ẹ ṣe fún un. Pé òun ò kí ń fọ ẹnu sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nǹkan tó bá wù nǹkan tó kí ni weapon wà nínú mọ́tò Ashley débi pé wọ́n ló gbé ẹnìkan dání. Pé so tí nǹkan kí nǹkan tẹ bá lè rí ẹ ṣe fún un. Òun ò support kó ló máa gbé ìbọn, máa gbé weapon. Wọ́n ní at the end of the day ṣá. Wọ́n ní ó wà ní station láti àná yẹn sí láti àná ṣá wọ́n ló wà níbẹ̀. Títí di alẹ́ àná wọ́n ló yí wà níbẹ̀. Ẹtí mi lè dá ilẹ̀ tí ìgbọ̀. Tá bá gbọ́ pé ẹ̀kan ti lọ mú jáde, a máa gbọ́ bó ṣe ń lọ. So ẹ̀yin èèyàn mi kì í ṣe pé bóyá Ashley kì í ṣe pé bóyá ẹ máa sọ pé àwọn Ashley yìí ṣá ni la máa sọ story. Nǹkan tó bá ti wà lórí afẹ́fẹ́. Ẹ mọ̀ pé aláṣejù bó ṣe ń gé ní ọwọ́ ló ń bò òrùka, bó ṣe ń gé ló ń kọ́ ló. She's a stubborn goat.
tẹ́ bá ń gbọ́ stubborn goat ó fún want of time gan ní palace yẹn torí ẹ̀ la ṣe sọ pé ó dàbí pé ó fẹ́ dàbí pé ó ní mental kankan ti rán pẹ̀lú ẹ̀ torí a normal woman being cannot be doing all this atrocity. Wọ́n á lé lélẹ̀, wọ́n á lé ń bí, á tún kọjá sí ọ̀hún yẹn, á tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Wọ́n á tún lé lápá kẹta, á tún ṣe ìtọ́jú jù bẹ́ẹ̀ lọ, á tún lọ commit. Ṣé ẹ feel pé ẹni tó normal nìyẹn? Mi ò rò pé ó normal. Wọ́n ní kábíyèsí wa sọ pé so ìyẹn pé tọ́lọ́pàá ò bá mú tó fẹ́ tún lọ disturb Naomi lọ́hùn. Wọ́n ní bọ́lọ̀ ń ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Kò sí ni afẹ́fẹ́ ni Naomi kò ṣeé gbámú ni. Níbo lẹ ti rí afẹ́fẹ́, níbo lẹ ti rí ibi tán ti rí afẹ́fẹ́ tán gbámú? Wọn ò lè rí afẹ́fẹ́ gbámú náà. So therefore, wọ́n ló yìí wà nínú station láti àná yẹn. Ṣó wá dà bẹ́ẹ̀? A túbọ̀ máa sọ sí títí tó máa fi jáwọ́. Bẹ́ẹ̀ ni, nǹkan kí nǹkan tó ohun tó lè ṣe. A máa sọ, àṣírí wọn máa tú ni. Ní bò wọ́n láṣìírí. Àṣírí wọn kàn máa jáde ni. Àṣírí wọn kàn máa tú ni. Ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn mi, kò ṣeé kó o. Nǹkan báyìí tó yẹ kí n tún sọ fún yín, táìmù kan ti lọ ni. Torí story yẹn gùn. Wọ́n ní Mariam, wọ́n ló lọ gbé Shente sword níbi tó ń gbé sí ní Shrine. Àṣé wọ́n ló máa ń lọ bẹ̀ tó lọ ń jí iṣẹ́ yẹn ṣe tó bá fẹ́ ṣiṣẹ́ ibi. The same thing náà ni wọ́n sọ pé ó fẹ́ kọjú ìjà sí Mariam, ó fẹ́ kọjú ìjà sí Naomi. Wọ́n ní bó ṣe lọ, ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bó ṣe lọ gbé Shente sword ni. Wọ́n rí lọ́wọ́ ẹ̀. Obìnrin. Ìyàwó àjèjì obìnrin for that matter tó lọ gbé Shente sword. Pé kábíyèsí, wọ́n ṣe pé kábíyèsí wọ́n á wò. Wọ́n ní ṣe ló ń ṣẹ́jú pàkópàkó. Kí ló fẹ́ fi Shente sword? Ló bá ní òun fẹ́ lò. Wọ́n ní number one, báwo ló ṣe? Àwọn àgbà, àwọn elders, kí ló fẹ́ fi ṣe? Báwo ló ṣe mọ̀ code? Kí ló mọ̀ tán fi ń ṣe? Ó ní òun kàn fẹ́ yálò. Kí ló mọ̀ tán fi ṣe? Báwo ló ṣe mọ̀ bọ́n ṣe ń ṣe? Ó ní kábíyèsí ti kọ́ òun bọ́n ṣe ń ṣe. Bí gbogbo èèyàn ṣe pariwo ni. Èwo ni kí kábíyèsí kọ́ ẹ bọ́n ṣe ń ṣe? Wọ́n dẹ̀ sọ fún kábíyèsí. Kábíyèsí wẹ̀ pé bí pé ìyàwó òun ni òun dẹ̀ sọ àṣírí bọ́n ṣe máa ń ṣe. Òun ò mọ̀ pé ó lè fi ṣe jàmbá bó fẹ́ fi lọ. Ó máa lọ sẹ́yìn lọ máa gbé láti fi ṣe jàmbá. Wọ́n ní ṣe bó ṣá mọ irú èèyàn tí Mariam jẹ́. Ó tún lè lò láti fi harm kábíyèsí fún rẹ̀. Pé so àwọn nǹkan tó ń lò láti tún fi kún agbára nìyẹn. Kí ló tí kábíyèsí lọ sọ fún? Wọ́n ní kábíyèsí wá ń wò pé òun feel disappointed. Òun wà disappointed ní nǹkan tí Mariam tún ṣe. Bí wọ́n pọ̀ bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi. Báyìí là ṣe ní máa fún yín ní update nígbà tá à ń rí gbogbo àwọn rádaràda íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn. A máa sọ fún yín. Ṣèbí iṣẹ́ wa ni. Tá bá ti rí information tó yà pé strange, a sọ fún yín torí àwọn tó mọ̀ kán lè mọ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Ẹ ṣé o, Ọlọ́run á wò wá pọ̀. A kú sí mi ẹni. Bye.